Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of God. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ó yára máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth, oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Sagittarius, ìràwọ̀ iná àtùpà, fire star. Òun ni a fẹ́ sọ ní abẹ́ lábala àṣírí ìràwọ̀ bí tí a ti ń sọ nípa ìràwọ̀ kọ̀ọ̀kan àti ohun tó rọ̀ mọ́ ìràwọ̀ kọ̀ọ̀kan. Àwọn wo là ń pè ní Sagittarius, ìràwọ̀ iná àtùpà. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 22 November títí ó lọ fi dé December 21. Ìràwọ̀ yìí wọ́n máa ń fẹ́ràn láti máa wádìí nǹkan gan. Ìràwọ̀ alálùbáríkà ni. Àwọn ìràwọ̀ yìí wọn kò fẹ́ràn ọ̀nà tó jìn, àti they don't like a long journey. Number 2, àwọn ìràwọ̀ yìí wọ́n fẹ́ràn ẹ̀kọ́ gan. Sọtaba rẹ̀ tó ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí tó jẹ́ pé bóyá kò kàwé kì í ṣojú lásán torí pé wọ́n fẹ́ràn ẹ̀kọ́ gan. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń fẹ́ràn kí wọ́n wà ní ojú kan, kọjá kan wà níbì kan, àti they love privacy. Àwọn ìràwọ̀ yìí bí wọ́n bá ro nǹkan láti inú ọkàn wọn lójú ẹsẹ̀ ló máa ń tètè ṣẹlẹ̀. Bí ilé iṣẹ́ kan bá wà àbí bí ibikíbi bá wà, bí a bá lè rí lára ìràwọ̀ yìí ní irú ilé iṣẹ́ àbí irú ibi bẹ́ẹ̀, ó máa ń tètè ní àṣeyọrí, that is they have a glory builder in them as the fire star. Ẹ jẹ́ ká sọ nípa àwọn iṣẹ́ kan tó rọ̀ mọ́ àwọn ìràwọ̀ yìí. Àwọn ìràwọ̀ máa ń fẹ́ràn kan máa tọ́jú nǹkan ọ̀sìn gan. So bírú wọn bọ́ bá ní poultry ó wà òkè, bọ́dá ilé ìwé sílẹ̀ ó wà òkè. Ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa àwọn ìràwọ̀ yìí náà. Àwọn ìràwọ̀ yìí wọ́n jẹ́ ìràwọ̀ tó máa ń fúnni gan. They are cheerful giver. Àwọn ìràwọ̀ yìí wọn ò nílò òkìkí o torí pé a ti dá òkìkí gan mọ́ wọn láti ọ̀run. Àwọn ìràwọ̀ yìí wọn ò sì gbọ́dọ̀ jẹ́ ẹran irin, wọn ò sì gbọ́dọ̀ jẹ́ ó léwu fún wọn. Wọn ò sì gbọ́dọ̀ gbà kí wọ́n fi ẹran irin kí wọ́n fi ṣe ètùtù àbí kí wọ́n fi ṣe nǹkan kan fún wọn. Àwọn ìràwọ̀ yìí wọ́n ọjọ́ Thursday ní ọjọ́ tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí. Àwọn iṣẹ́ tó dẹ̀ rọ̀ mọ́ ìràwọ̀ yìí ni bíi footballer àbí ká dá ilé ìwé lẹ̀, bíi newscasting àbí iṣẹ́ tó bá jẹ́ àjọmọ́ pé à ń sọ̀rọ̀ àti pé à ń fi ẹ̀rín sí ojú àwọn ènìyàn. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń fi bẹ́ẹ̀ kéré ní kékeré ṣùgbọ́n tó bá dàgbà wọ́n máa ń fi bẹ́ẹ̀ ṣe kíni, wọ́n máa ń fi bẹ́ẹ̀ tóbi. Àwọn ìràwọ̀ yìí kí wọ́n ṣọ́ra fún ẹ̀jẹ̀ ríru, ìyẹn ní ogún ẹ̀yẹ kan tó tóbi tí ó máa ń fi bẹ́ẹ̀ ja irú àwọn ìràwọ̀ yìí. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Ó lè pé ó lè WhatsApp ẹ̀ bí ọ̀rọ̀ bá ta kókó lórí. Ọ̀rẹ́, gbìyànjú kó bá mi share fídíò eléyìí. Tó o bá tiẹ̀ tí share fídíò wa rí, gbìyànjú kó share fídíò eléyìí. Mo kí yín káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Ohun tá à ń gbé yẹ̀wò ni àwọn ìbáṣepọ̀ àti àwọn ohun tí a nílò láti mọ̀ nínú ìràwọ̀ kankan láti lè mọ bá ṣe máa lo ilé ayé wa
láti lè jẹ́ ká máa sinmi tá máa pariwo eléyìí ogun oṣó ni eléyìí ogun àjẹ́ ni wọn ò fẹ́ gbélé ọkọ ni wọn ò fẹ́ níyàwó ni. Wo ohun tó nílò láti mọ̀ gangan ni eléyìí. Bó o bá ti mọ̀, ìṣòro rẹ ti dínkù. Ìṣòro rẹ ó ṣe kí ni? Ó ti dínkù. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò ni pé ṣé ìràwọ̀ omi àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, kí ni ewu tó wà níbẹ̀? Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbéyẹ̀wò náà níbí báyìí ni ṣé ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, ewu wo ló wà níbẹ̀? Gbogbo wa pátápátá la ti gbọ́ nínú àwọn ẹ́písòdì mi tí mo wí pé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tí wọ́n bá gbé pọ̀, omi ni ó padà pa. Ìyẹn túmọ̀ sí pé bó àkúáyà nǹkan ó lè padà sọ ẹni tó jẹ́ ìràwọ̀ iná yẹn kó sọdẹ tó ní kankan mọ́. Bí ìràwọ̀ erùpẹ̀ náà bó bá sì dúró ti ìràwọ̀ iyẹ̀pẹ̀ àbí ìràwọ̀ erùpẹ̀ àti iná tó bá jọ gbé papọ̀, bí ìràwọ̀ iná ò bá ṣọ́ra, erùpẹ̀ náà ni ó padà pa. Ẹ já gbéyẹ̀wò ní abala yìí. Ẹ wò ó, ṣe rí wípé àwọn omi yìí ó wà níbi iná yìí. Ṣe pé ńgbà tó rù kọjá iná kò pa iná. Ẹ jẹ́ ká máa wò ó. Ohun tí wọ́n fi máa ń pa iná òun ni ìbínú òdòdì. Ẹ wò ó báyìí, ẹ máa wò ó bọ̀, ẹ máa wò ó bọ̀. Ẹ máa rí wípé tó bá ti dé ibi tí iná yẹn wà báyìí, ńṣe ni yóò pa. Bí inú rẹ̀ ṣe ń rú sókè, ẹ wò bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. The same thing is happening. Nígbà tí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Bí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú kí omi yẹn kó lọ kọjá, ẹ wo tó fẹ́ ṣẹlẹ̀. A ní àṣírí lélẹ́yìí. Ẹ fọ́lò wa. Nọ́mbà mi ò yípo padà. 08054353629. Sórí báyìí, sórí pé omi yẹn pa iná yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. Sórí báyìí, tẹ́ bá padà wò, ẹ rí torí pé ó fi ìbínú, ó ru ìbínú rẹ̀ sókè. Ṣé rí tó bá yá, iná yóò máa ṣe yóò pa iná yẹn. Ohun tí a sọ nípa rẹ̀ ni wípé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ omi àti iná àti gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Nítorí pé àwọn mẹ́sẹ́jì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn mẹ́sẹ́jì yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.